ó ti wá lẹ́tìkẹ́ báyìí àṣé ẹ̀yin èèyàn àṣé ọ̀rọ̀ tó ń lọ nípa pé àwọn àjọ DSS fẹ́ lọ gbé Muyideen lórí ayélujára tó ti ń trend láti bí ọ̀sẹ̀ mélòó kan báyìí sẹ́yìn pé àwọn ọlọ́pàá fẹ́ gbé Muyideen lórí pé ó bà pásítọ̀ Àgbàlá Gabriel lórúkọ jẹ́ àṣé yẹn ló jẹ́ kí àwọn àáfàá Jígínní àtàfáà Fọlọ́runṣọ́ kí wọ́n tètè lọ kọ petition fún pásítọ̀ Gabriel ó ti wá lágbára gidi báyìí ọ̀rọ̀ Muyideen ó ti wá dójú ẹ̀ pátápátá ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ àwọn àlàyé tí àáfàá Fọlọ́runṣọ́ ṣe nínú fọ́nrán tó wà níbí tí màá play fún gbogbo wa tájìjọ wò ní àìpẹ́ yìí ẹ máa gbọ́ gbogbo àwọn àlàyé tó ṣe nípa ohun tó mú àwọn táwọn fi lọ kọ petition nípa pásítọ̀ Àgbàlá Gabriel lọ́dọ̀ àwọn ọlọ́pàá àtàwọn tó tiẹ̀ wà lẹ́yìn Muyideen ìyẹn àwọn ìrú ẹ̀ tó ń jẹ́ lábẹ́ omi tí wọ́n ní kó máa jóǹsó nǹkan kan ò ní sẹ̀mí ẹ̀ gẹ́gẹ́ bó náà ṣe máa ń sọ pé nǹkan ò ní sẹ̀mí yín àwọn tó sọ fún Muyideen pé nǹkan ò lẹ́mìí ẹ̀ ṣe máa jó lọ àwọn ẹ̀yìn ẹ̀ gbogbo ẹ̀ pátá òun ni àáfàá Fọlọ́runṣọ́ ṣe àlàyé lé lórí nínú fọ́nrán yìí kódà ìtẹ̀ tún máa gbọ́ nípa pé ṣé Oríyọmí Hamzat mọ̀ nípa pé wọ́n lọ competition fún pásítọ̀ Gabriel ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àbóríyọmí ò mọ̀ ń pa ẹ̀ gbogbo ẹ̀ náà lẹ máa find out nínú fọ́nrán yìí kódà ọ̀rọ̀ ń gan ta bá àwọn tó ń jà fún Àgbàlá Gabriel látijọ́ yìí àwọn bíi ìyá alájẹ courtroom Yàyà Gàmbàrí àti àáfàá kó máa dùn ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ nínú fọ́nrán yìí ẹ̀yẹ ẹ má jẹ́ ń gbà wá lákòókò jù òun rèé. gbogbo bíi last 2 weeks ago kọ́ ni bíi 3 weeks ago ẹ wo bẹ́ẹ̀ ṣe fọ́n sórí Facebook àwọn DSS ti gbé Muyideen àwọn DSS ti gbé àwọn kódà Muyideen bẹ́ẹ̀ wọ́n ti lọ gbé àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí pè mí from nowhere ẹgbọ́n wọn ti arrest Muyideen ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ mo ní ẹnu sùúrù má sì pé Muyideen nígbà àfáà Muyideen sọ wà dáadáa nígbà tá ló gbé omi ìdá èmi tí ń já màlà lọ́wọ́ ẹ̀fọn sórí TikTok ẹ̀fọn sórí Facebook àwọn DSS ti gbé Muyideen o wọ́n ti lọ gbé wọ́n ti lọ ṣe kíní kankan tá a bá wá ní àwàdàlẹ̀ fi ń ṣe tó bá padà jásípò dòdò ní nǹkan a ti kọ́ mi nínú ọ̀rọ̀ ẹ̀ wá ní ẹ̀ ń fi DSS irú ọmọ dáadáa ọmọ because ọmọ tó yẹ kó wà nílé kéwú tó yẹ kó máa kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó náà fásitì lórí Muyideen ẹ wo bọ́mọ yẹn ṣe ń jáde lórí Facebook lórí ọ̀rọ̀ Muyideen lọ́rọ̀ tí ọkàn. Yàyà Gàmbàrí ni wọ́n ń bá wí láàrin yìí o ẹ̀yin èèyàn ṣe ṣàǹfọkàn bá lọ. ọmọ tó jẹ pé sẹ́tí Muyideen bá tètè fẹ́yàwó sẹ́kọ̀ọ́ yẹ kó ti bí Muyideen gbogbo ẹ̀yin tẹ́ bá ra Muyideen lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá why tó bá jẹ pé ẹ̀gbọ́n rẹ ọmọ ìyá rẹ ni Muyideen tó bá tiẹ̀ ṣàṣìṣe ṣé ẹ bẹ̀ lọ́hùn kígbe ṣé kó kú láyé ni ṣé kó bínú kú láyé ni ẹ wá fọ́n síta DSS ti gbé o wọ́n ti lọ gbé o wọ́n ti arrest ẹ o ẹ dẹ̀ fẹ́ káwọn èèyàn táwọn náà fẹ́ kí Ọlọ́run ọba láàánú kó má fi aburú sí àwọn náà táwọn náà fẹ́ kí ọmọ àwọn kó má bẹ dáadáa wọ́n fẹ́ kí dùnú àwọn náà kó sèso ore ẹ dẹ̀ fẹ́ kí wọ́n fọwọ́ lẹ́nu ká máa wòran kẹ́ẹ̀sì gbé ní sáìdì tiwa àwọn èèyàn kan pè mí n tí ó dájú ni pé kí Muyideen àfọ̀dì fún ìtafí ìtàn bá fẹ́ pé because kọ́rọ̀ rẹ̀ má bàa máa takora wọn àwọn náà ni àwọn náà ọ̀pọ̀lọpọ̀ ìtafí mi àwọn náà máa ń pa ẹ̀. bó bá ṣe mistake èèyàn ni tó bá sọ̀rọ̀ ju bó ti yẹ lọ èèyàn ni gbogbo ń tá a lọ sọ lórí mídíà yìí náà nísìn kódà kó wá já sí pé ẹ wá ní ẹgbẹ́ yín ẹ fẹ́ràn lẹ́wọ̀n kò tí kọ̀míìtì débi pé wọ́n ní ẹ lọ fẹ̀yìn ẹ̀ tàbí ẹ lọ pa bó bá dìfẹ́ mú yín tó bá bà yín ló kọjẹ́ ṣẹ̀dá yín lẹ frustrate tó fi sọ̀sọ́kúsọ ẹ̀yin ẹ bẹ̀rẹ̀ sí jáde ẹ bẹ̀rẹ̀ sí àtàkì ẹ bẹ̀rẹ̀ sí máa bú ẹ bẹ̀rẹ̀ sí máa ṣépèlé gbogbo tó bá wá sọ tó bá burú létí yín bó ti wọlé burú tó wá ìta yóò fi rí sí pé ok ẹ sì frustrate débi pé ọ padà síṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ ó ti wá dòdò pé ok ó kú ti bàjẹ́ already kí gbogbo ẹ̀ kàn fẹ́ bàjẹ́ kó fẹ́ kàn mọ́ wá sọ ní tí bá ń sọ lọ. So nǹkan tó ń jẹ́ kó yé wa ń sìn ni wípé frustration social media ló mú àwọn lọ competition fún Pastor Gabriel lọ́dọ̀ àwọn ọlọ́pàá ṣé kí ìwà ṣe bíbá wípé èèyàn mọ̀ọ́mọ̀ máa fa wàhálà mọ́ra máa wọ́ wàhálà mọ́ra máa wá wàhálà another person lélẹ̀ ok o ẹ máa gbọ́ lọ. gbogbo ntẹ́yìn bá wá rí tó sọ lọ́rọ̀ tẹ̀rù pé bóyá ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú ni pé ó fi allegation burúkú kan ẹni yìí tẹ́ rí òkùnkùn oníkùn kó nínú ọmọ mọ̀nú èmi àti yín ò sí mbẹ̀. ẹni tẹ́yìn fẹ́ mọ̀ defend yẹn tóun náà gan bá jáde fún tóun náà bá gbọ́ gbogbo ntí Muyideen ń sọ nípa ẹ̀ àwọn kankan bẹ́ẹ̀ tó ní wọn ọ̀rọ̀ yìí òun mọ̀ òdodo bẹ̀
èyí tí Muyideen bá sọ létí èmi àti yín kẹ́yìn bá rò pé Muyideen ti bá ló kọjẹ́ ọlọ́pàá ó fẹ́ pa òun ó ní ọbáyàwó ń sun ó ló ṣe kíní kan ẹ lọ sú rẹ̀ sí kíní ẹ lọ gbé ẹni káwọn DSS lọ gbé wàláì òkùnkùn oníkùn kò nínú ọmọ mọ̀nà tẹ́ni bá ń gbọ́ lẹ́nu Muyideen dára bá ní irọ́ ni Muyideen ń pa kí ló tó ń parọ́ mẹ́ni yìí sẹ́ni ẹni tó ní ọ̀rọ̀ gangan tó ń gangan bá gbọ́ òun mọ̀ òdodo àwọn ọ̀rọ̀ kan sì ń bẹ tó jẹ́ pé òdodo ni but èèyàn lè proof ẹ̀ tó bá dé court. Ó ga o so wọ́n sọ fún wa sí pé ó likely kó jẹ́ òótọ́ òní nǹkan tí Muyideen sọ nípa pé Pastor Gabriel báyàwó òun sùn àbí nǹkan ó ga o. tí ẹ bá ń tẹ̀yàn rí mi mọ bẹ́ẹ̀ sí máa ọ̀dà sáà nìyí àwọn ọ̀rọ̀ kan ń bẹ òdodo ni lápẹ̀jú kéèyàn bẹ́ẹ̀ nìkan lẹ́sìn kó fẹ́ jí kíní kan gbé àbí kó tiẹ̀ ti gbé kéèyàn dẹ̀ máa ń ní fóònù lọ́wọ́ láti lè fi rìkọ́dù ẹ̀ ń gbà yẹn kẹ́nìyàn padà wá kílẹ̀mù pé irọ́ ni kẹ́nìyàn tó máa ṣépè pé òun fọlọ́ba tó lẹ́nu ìbúra wà láì irọ́ lọ pamọ́ pé mo rí ọ but ẹ̀yin èèyàn ẹni tí ẹ wá dòdò pé kí gbèsè ayé rẹ̀ ọ bàjẹ́ nígbà tí ẹ pé tẹ bá jẹ́ Christian sí tẹ bá ìjẹ́ Christian yìí só ní kẹ́ ẹ má mọ ìjọmọlúwà pé ẹ̀tọ́ èèyàn sí ìyẹn ní sẹ́dá yìí náà nígbà gbọ́nú Ọlọ́run pé ó kì í tá bá tiẹ̀ ṣe dáadáa ẹ̀yin náà ń fẹ́ dùnú. Ẹ wá bẹ̀rẹ̀ sí àtàkì ẹ bẹ̀rẹ̀ sí gbogbo ní Facebook ẹ bá ló kọjá débi pé tí kì í bá jẹ́ pé Ọlọ́run tó máa wà pẹ̀lú ẹ̀dá kọjá kọ́ máa yóò rẹ́ nìkan kan tó máa dúró ti mọ́nà. Àwọn míì jáde àwọn àbá àwọn wá bí ọ̀rọ̀ Muyideen lẹ́fẹ̀ẹ́ fi trend àbí àwa láàmú ọ̀rọ̀ Muyideen ní trend talẹ́ni náà tó pè yín wọlé sí pé bẹ́yìn ṣe sọ bẹ́ẹ̀ nìkan fún yín 350,000 wọ́n ra màlúù fún yín ta ló sọ fún yín pòun fáwa lówó kan nítorí ọ̀rọ̀ Muyideen pé tọ̀ àwọn fún mi òun mú wa lówó kan gbogbo àtàwọn àfáà dígini ni o àtàfáà wa lẹ́gbàá ni o àtàwọn òbí nǹkan kan tá a gbà lọ́wọ́ anybody àgbà one naira lọ́wọ́ anybody. Àwọn èèyàn tó kàn wo bó ṣe ń lọ ni wọ́n ń kọ́ mi ni wọ́n ń pèpè òkè kí làwọn lè fi dá sí. Àwọn lọ́ọ̀yà tí wọ́n fi ra wọn lẹ̀ láì gba kọ́bọ̀ tí kì bá yìí báwọn náà jẹ́ ní eré pé òkè ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wa ni ọlọ́mọbalá wọn má jẹ́ kí wọ́n sì ṣe bá wa dúpẹ́ fún wọn bá wa wà pẹ̀lú wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáde ẹ wá dìfẹ́ǹdì ẹni yìí tòdì kọ́ débi pé ẹ wá tiẹ̀ ronú ti Muyideen mọ́ rárá ẹ wá dòdò pé ẹ máa dìfẹ́ǹdì ẹ lọ ẹ bá dòdò pé ayé Muyideen kọ́ bàjẹ́ wọ́n yìí sí bẹ́ẹ̀ ẹ mọ bọ́lá ṣe dáràn Yorùbá tẹ́ bá fẹ́ dá sọ̀rọ̀ tẹ́ fi ẹsẹ̀ méjì tilẹ̀ tó ké ẹbí tẹ́ni yìí ni ẹbí tẹ́lẹ̀ yìí náà ni ẹ tí a máa yí pé tẹ́ ẹ bá ti jáde ìjẹ́ kírísítẹ́nì ò sọ pé ká ṣé ìjẹ́ kírísítẹ́nì yìí sọ pé kẹ́ ẹ rí òdodo ńlẹ̀ kẹ́ ẹ máa ṣàbòsí. Ìyálájé nọ́mbà wí o Ìyálájé courtroom nọ́mbà wí bí báyìí ẹ tún já continue. But àlè nítorí bá tiẹ̀ mẹ́ni tí ń kílẹ̀ mọ́ mùsùlùmí tó lòun lọ́mọ kéwú ó ní kọ́dọ̀ ìkó mọ ọmọ ló ń ṣe lọ́wọ́ tó torí màálùú tó sọ rẹ̀ dolórí bí. Òkò ọ̀rọ̀ rẹ o fàáfàá kó máa dùn àfàá kó máa dùn ọ̀nà Òdodo TV àwọn ni wọ́n sọ̀kò ọ̀rọ̀ yìí sí ó lẹ́tìkẹ́ ẹ jẹ́ à continue. Walan taridu ankal yahudu wala nasara tattabi'a millatahum. Bọ́ọ̀sì àtàkì wa tó ń bà wá lójú bí àwọn tó ń àtàkì wa yẹn nínú àwọn tí wọ́n jẹ́ kírísítẹ́nì ń dùn wọ́n ń fìnánsì yẹ ọwọ́ sọ di bàbàrà. Èyí tẹ̀yìn sọ pẹ̀lú tiwa fídíò ẹ̀yọ̀ kan gbogbo àwọn àfáà yìí fídíò yín ẹ̀yọ̀ kan ọkọ̀ fà gbogbo tiwa ẹ wá wo iye èèyàn tí ń jáde lórí ọ̀rọ̀ Muyideen lójoojúmọ́ everyday gbogbo ń tẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ Muyideen Ọlọ́run fi sẹ́yìn lẹ́sàn gbogbo táwa náà sì ṣe Ọlọ́run fi sàwọn náà lẹ́sàn. Ó lágbára o mo ṣe rò pé èèyàn fọkàn bá lọ bí àfáàfọ́ lọ́nṣọ́ ṣàṣe ń ṣàwọn àlàyé yẹn rẹpẹtẹ fún wa báyìí this is serious mo sọ fún yín pé ọ̀rọ̀ pọ̀ nù òwe kọ́bọ̀ nù fọ́nrán yìí now to the matter wípé ṣé Alhaji Oríyọmí Hamzat mọ̀ nípa pé wọ́n competition fún Pastor Gabriel àbí kò mọ̀ ń pa ẹja àgbọ̀n tí àfáàfọ́ lọ́nṣọ́ sọ. Nítorí pé ẹ̀ níbẹ̀rù Ọlọ́run ẹ̀ nípayọ̀ Ọlọ́run níbi tọ́rọ̀ Muyideen dé dúró tí wọ́n fi invite ẹni yìí ẹ tún bẹ̀rẹ̀ sí tìràn máa Alhaji Oríyọmí Hamzat náà ni Oríyọmí ẹni tí ò mọwọ́ mẹsẹ̀ ẹgbọ́n náà ṣé ẹ kì í ṣe ènìyàn rárá ni ntí Alhaji Oríyọmí Hamzat ọ̀ mọ́ ń pẹ́ ẹ bẹ̀rẹ̀ sí àtàmà Oríyọmí ní bẹ́lá bí ọ̀rọ̀ yìí nítorí Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí bẹni ẹlẹ́ni ló kọjẹ́ mo dẹ̀ bára rí sí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat tẹ́ni yìí bá dá sí tó bá lóun fẹ́ sòdodo tó bá ní kó wọ́n dá ẹni yìí lẹ́bi pé n tó ṣe yí ọ̀dà ẹ̀ mú tiẹ̀ náà ni. Alhaji Oríyọmí Hamzat bá kọ́ mi nínú ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ti kọ́kọ́ kọ́ mi tábà rí òdodo mẹ́ pé ní tẹ́ ń ṣe fẹ́ ni yí ọ̀dà tábà wá stand pé àwọn fẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ fún òkè level tábà fẹ́ kọ́rọ̀ yóò dé àwọn stand ẹ̀ ní orogún òwò ni wọ́n jọ ń ṣe
àwa táwọn wá sí ní láì yẹn àwa wá kọ́ mi o Alhaji Oríyọmí Hamzat wà ní kankan níbi ẹ mọ̀ pé àwọn èèyàn tí Ọlọ́run ló lò tí wọ́n ju Alhaji Oríyọmí Hamzat ń bẹ ẹ mọ̀ pé wọ́n ń bẹ ẹ̀rọ pé Alhaji Oríyọmí Hamzat nìkan ní ń bẹ ẹ wá bẹ̀rẹ̀ sí bẹni náà ni ló kọjẹ́ mùsùlùmí kìí ṣe mùsùlùmí ọkàn jáde sílẹ̀ wọ́n fẹ́ dà lúrú ni ó ṣe kíní kan ni. tẹ́nì yìí bá jáde tẹ́nì yìí bá stand lórí pé wọ́n ṣàbòsí fẹ́nì yìí ẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ ní kọrin rẹ̀ kí wọ́n tẹ́nì yìí bá tó jáde tó bá tó ní òun fẹ́ jámú ìdí nìlẹ́bi pé wọ́n fẹ́ fi ibi sólóore àwọn àkànwò tó nígbà the next thing kan yóò kọfẹ kayọ èmi mo padà rísì fúnra mi pé rísì tẹni yìí ò gbọ́dọ̀ dá sí ni tá ipa yìí náà ló bá padà wá dá sí dé level bí tó dé dúró pé ọ̀rọ̀ yìí yà ẹ wá bẹ̀rẹ̀ sí dúnkokò mọ́mọ́ ọlọ́mọ ẹ jẹ́ kó nísìnyí mọ́ kò fẹ́ ní freedom mọ́ DSS ó gbé o ọmọ kan jáde tó ń bá jẹ́ speaker yín tí bá wá ń sọ̀rọ̀ ju pípẹ́ adésàn yín lè ṣé kò yẹ kẹ́ kọ́ sọ pé DSS ti lọ gbé o àwọn kódà ń bẹ ní kọ́sọ́dì àwọn DSS báyìí wọ́n ti lọ gbé o kò yẹ kẹ́ ọ̀rọ̀ rẹ̀ ò ẹ̀yin èèyàn wọn láwọn tó ju Oríyọmí Hamzat lọ ní ìrù Muyideen tó ń jó lórí omi àwọn wo wá nìyẹn gangan ṣé lóòótọ́ ni pé Alhaji Oríyọmí Hamzat lọ́wọ́ nú ọ̀rọ̀ yìí àbí kílẹ̀ yín rò nípa ẹ̀ má bá mi jèrò yín ní orí ẹ̀ sí kọ́mẹ̀ǹtì o nǹkan kan tèmi kàn mọ̀ dájú ni wípé Ọlọ́run ò ní sí lẹ́yìn alábòsí tó bá ṣe pé lóòótọ́ òun ni wọ́n dúnkokò mọ́ Muyideen lóòótọ́ gẹ́gẹ́ bí ohun tí àáfàá Fọlọ́runṣọ́ ṣe yìí pé wọ́n ti ń dúnkokò mọ́ ju ó ti ń di pé òun gan fẹ́ máa rò ó pin ok tán bá délé ẹjọ́ ẹnu náà ṣàfihàn ọjọ́ nílé ẹjọ́ Pastor Gabriel sọ tí Muyideen náà sọ tí at the end of the day kóòtù ó bá wọn yanjú ẹ̀ orúkọ Àgbàlá tó náà sì fi sórúkọ ẹ̀ òun náà di dandan kó náà yọ kúrò nínú orúkọ ẹ̀ gbogbo ọ̀rọ̀ ọ̀hún bá ṣèṣe lọ ẹ jẹ́rìí wípé lórí ìkànnì màá máa gbé wá fún yín lódèdè títí dìgbà mi táwọn àjọ máa pàdé ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí Facebook link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín débẹ̀ from there ẹ tún máa gbádùn wá lọ́lọ́kan ọ̀jọ̀kan ire o.